Okay, it's here again. Ogbomoso Cradle Carnival 2025 this December. All right, it's going to be loud again, lovely. I'm inviting you all to please come and merry with us. Come and have fun. Come and see culture. Come and see the tradition from the root. Yeah, I'll be expecting you there at Ogbomoso Cradle Carnival 2025. I'll be waiting for you there. I would like to invite all sons and daughters and our well-wishers of Ogbomoso land to come home for 2025 Ogbomoso Cradle Carnival. You are all invited. The Ogbomoso Cradle Carnival 2025 is scheduled to take place from December 18th to 22nd of December 2025. The event is a cultural celebration designed to promote Ogbomoso's heritage and unity. Mo rí fídíò àfáà kan láàárọ̀ yìí. Mo try láti ignore fídíò yẹn pé ṣùgbọ́n nígbà tí wọ́n wá sọ fún mi ní òun ni Mufti Ogbomoso Mufti ó dáká sọ̀rọ̀ ń pa ẹ̀ torí ká ní ó bá kọ̀dé yẹn kan lásán kan tí ò ń ṣe Mufti mo lè má sọ̀rọ̀ ń pa ẹ̀ ṣùgbọ́n nítorí pé ọ̀rọ̀ ẹ̀sìn máa ń dùn wọn gan l'Ogbomoso yẹn wọ́n máa àti mọ́ọ̀mù àti gbogbo ọ̀rọ̀ ẹ̀sìn máa ń dùn wọ́n gan so táwa náà bá wá rí nǹkan tó wá fẹ́ ba ẹ̀sìn jẹ́ àbí tó wá àwa náà gbọ́dọ̀ ṣe jìnnà àwa náà gbọ́dọ̀ pè wọ́n ṣàkíyèsí ẹ̀ àwọn kọ́ ni pé gbogbo ẹ̀yin tẹ́ fi àfáà yẹn jẹ Mufti eléré ibú gbogbo yín eléré ibú òní gbogbo yín eléré ibú àwọn kọ́ ni wípé bàbá tó bí àfáà dà torí kò sọkùnrin tí ò dá àtọ̀ tí ń bẹ lára ọkùnrin gbogbo àtọ̀ wa ló mọ́ ṣùgbọ́n ara àyà tí ó gbà kọjá ní òṣòro ọmọ tí ó bí àfáà ti ṣe kí ni àfáà ìyá yẹn ti bàbá tó bí síyàwó fẹ́ ká gbé bẹ́ẹ̀ bàbá tó bí àfáà yẹn síyàwó fẹ́ torí tí eléré ibú bá bíyàn tí eléré ibú bá bímọ ọmọ yẹn ò ní dá nǹkan kan àfi kó yẹ eléré ibú tí eléré ibú bá bímọ so bá àfáà yẹn ṣe wá ń sọ yín wá ń rò ní ọ̀rọ̀ rẹ̀ ń pé ìyá rẹ̀ ní ìyá yẹn ti yá mo bí mo bọ́rọ̀ yóò ṣe yé yín ìyàwó tí bàbá mi fẹ́ bàbá tó bí àfáà tí mo sọ yìí ìyàwó tó fẹ́ bàbá yẹn ti ṣe ìyàwó fẹ́ ló jẹ́ kán bìbìkúbì ìṣìyàwó fẹ́ ló jẹ́ kán bìbìkúbì so àgbákòwà kọ́ ni kéèyàn tún wá síyàwó fẹ́ kó bìbìkúbì ṣùgbọ́n fìtínà ni wípé kán tún wá ṣi èèyàn sóyè nígbà tó jẹ́ wípé àwọn eléré ibú náà ni wọ́n yàn án sí oyè wọ́n pè ní Mufti wọ́n ní àfáà kan sọ pé kámi sọ̀rọ̀ yìí ni iza takallama lanzota lahu al-kibar wa kamin qabirin iza takallama dohika alayhi sigar ìgbà míì ọmọ kékeré mi àfáà ló sọ̀rọ̀ báyìí àwọn àgbàlagbà sì dètẹ́lẹ̀ pé ọmọdé náà sílẹ̀ pẹ́ nìyí níjọ́ mi kẹ̀dẹ̀rẹ́ àgbàlagbà mi ò máa sọ̀rọ̀ táwọn ọmọ kékeré ò bú sẹ́rìn pé ẹwà àwọn alájìbọ̀ tí àfàbọ̀ ti ya wèrè ẹwà àwọn alájìbọ̀ tí wúyù kú yìí so kéèyàn bá dẹ̀ ti jẹ Mufti àkọ́kọ́ ni wípé ó dàgbà kò dàgbà àgbà ti dà á torí yàtọ̀ ń bẹ́nu kágbà dáyà àti kéèyàn dàgbà so àgbà ti dà á kéèyàn bá ti jẹ Mufti àgbà ti dà á kò sí kọ́kọ́ sí kinní kankan bẹ́ẹ̀ náà ó di bí Mufti ẹ̀dákùnṣẹ́ mọ́ṣẹ́ Mufti mọ́ ni ẹ̀kọ́ dókòó ẹ̀kọ́ tọ kámẹ́rà awágẹ́ta jẹ́ Mufti gan a máa bízì wà láyé tá a máa rọ́pọ̀ ìjọ mo ti wá sórí ọ̀la ìmọ̀ ṣe kí lẹ́nu kù bẹ́ẹ̀ nǹkan tá a máa rọ́pọ̀ ṣùgbọ́n fídíò mi ṣe kí láàárọ̀ mi ò kò gbà mọ́ pé what is all this nonsense ordinary principal yẹn ò mọ tó ti gbé ṣe láyé ni àfáà tó kọ́ yín bàbá tó bí yín ẹ sọ ṣẹ́ tí wọ́n ṣe tó ti mọ̀ ládọ̀ mùdírù ní mọ́tíkà àṣọ ti ṣe ká dámọ̀ ọ̀dọ̀ yẹn ti ẹ̀ jìn àníṣe bàbá mùdírù ẹ sọ ṣẹ́ tó ti tó ẹ sì ń parí ordinary principal ẹni tó lọ sí school tó ẹni tó jáde school tó parí school tó ní certificate lọ́wọ́ àtẹni tí ò lọ rárá ṣùgbọ́n ẹni tó lọ yẹn certificate ti ẹ̀ jóná mọ́lé ẹ dákun kí ni ìyàtọ̀ nù wọn wọ́n wá sọ pé òun lọ school dábò certificate ẹ̀ wọ́n ló ti jóná mọ́lé kí ni ìyàtọ̀
so ẹni tí ẹ wá sọ mọ́ kò lọ jámíà kò lọ kíní kan ń sì ń dààmú ẹ̀yin tẹ́ ní dókítórà ń dààmú yín àfa ń da ọpọlọ yín láàmú òní dókítà yóò sọ̀rọ̀ yín ni àwọn ti padà rọ́ ẹ yóò kó jẹ òní ni pòfẹ́sọ̀ òun náà padà yóò àfa yóò kó jẹ ẹ sì ń sọ pé ordinary principal secondary school ni tọ́líà ọ̀rọ̀ yẹn ò tiẹ̀ ń tọ́líà because òun ọ̀rọ̀ yẹn ò mi ìfẹ́ yà sọ́dọ̀ tọ́líà yìí mi ìfẹ́ yà sọ́dọ̀ ẹ̀ àmọ́ ó kọ́ ó ṣe mí láàánú ẹ dákun ẹ jẹ́ ká máa wọ àwọn tábà yíyọ̀ fún mufti ẹ dákun torí Ọlọ́run ó fi Al-Qur'ani bẹ̀ yín ẹ dákun ṣé ìrùlà káyè yìí láwọn eléyìí ló fi tírèmì àwọn ọmọ ṣé ìrùlà káyè yìí eléyìí ló fi kọ́ ọmọ ńké ìrùlà káyè yìí lọ́mọ́ fi jáde àfà lòun náà fi bímọ lọ́mọ́ fi jókòó sórí ìkìláfà ẹ̀ bó wà náà láti lámú ṣe rí ṣé ìrùlà káyè yìí wọ́n ń bínú tọ́líà ni wọ́n ṣe kíníkà dákun bọ́ bá ń bínú ṣe mòdúwò lọ jẹ̀mọ́ mò Ògbómọ̀ṣọ́ ni àbí wọ́n lọ́mọ tí wọ́n fún mi kó lọ jẹ̀mọ́ mò l'Ógbómọ̀ṣọ́ àbí wọ́n kí ni ẹ̀rákun kí ni fẹ́ bínú lára ẹ̀ àbọ̀ ìmọ̀ tí wọ́n kọ́ ń bínú èèyàn ni ẹni téèyàn máa ń bínú lẹni téèyàn ò ní nǹkan tó wípé òun nìkébi náà dàbí ẹni dákun kí ló wà lára tọ́líà kódà yìí ò lè fi ọmọ tí mò ń kọ́ ń kéwòn ní fọlá tọ́líà bẹ́ẹ̀ náà ṣé kútúbà ni tọ́líà ń ṣe yẹ kútúbà ọmọ tí ń bẹ́ ń tàdí nílé kí wọ́n dọ̀ mí tó bá gbórí nígbà tó bá ṣe kútúbà bí tọ́líà ṣe ń ṣe kútúbà yẹn wàláhì bá kọ́ lọ́mọ kéwù ṣé kútúbà nìyẹn àbí wèrè lórí pípù yìí ni àwọn èèyàn kan wọ́n máa kọ̀ kẹ́yìn síbẹ̀ pé ẹ jẹ́ kó máa àbí torí pé àmà jáde ká máa kéèyàn máa yíta máa rán máa pọ̀ àmà bísí gan màá nì àwọn jáde ẹ̀ ń bínú kí ni jọ kí ni kọ́ kí ni wọ́n fẹ́ bínú kí ni wọ́n bínú lára ẹ̀ orí mi ìgbẹ́ ìgbẹ́ sọ́kè tán lé a kí ni wọ́n fẹ́ bínú kí ló ní tí mo fẹ́ bínú lára ẹ̀ kí ni akérò bàbá Mùdírù bínú ẹ̀ a máa ṣòfò àwọn èèyàn gidi ní ìsìlámù a ṣòfò àwọn èèyàn gidi ní ìsìlámù wàláì a ṣòfò àwọn èèyàn gidi ní ìsìlámù ṣùgbọ́n Ọlọ́run wọlá àánú ẹ̀ yóò wọlá bó ṣe tóbi tó yóò wọlá kàrámọ̀ rẹ̀ Ọlọ́run bá wa lọ́rẹ̀ ní bàbá Mọ̀lánà Mùdírù Markaz adẹ̀fẹ́rù wọn tó pọ̀ Ọlọ́run tún múrú wọn wá tọ́pọ̀ bẹ́ẹ̀ alibarika ní bu. mo rí fídíò arákùnrin kan bóyá dókítà ní bọ AI lè mí pè ẹ mọ̀ pé wọ́n ti ń lo gorilla náà nísìn gẹ́gẹ́ bí èèyàn tí ó mọ̀ sọ̀rọ̀ pé AI ni mo tún wá wo fídíò yẹn dára pé ó kè bóyá ti fárun fún gorilla yẹn ni torí kò tiẹ̀ tí yé mi rárá kò ẹ jẹ́ ká jọ kọ́kọ́ gbọ́ ọ̀rọ̀ yẹn náà jágbó náà. ta ni ọmọ àparò náà àwọn tàwa ni wọ́n fi sábẹ́ kí wá ní ọkà bàbà tí wọ́n ń gbìn tí wọ́n ń bẹ̀rù kọ́ ọmọ àparò tó máa fi sábẹ́ ọmọ máa jẹ. mo rí i pé ìgbéraga yẹn pọ̀ fún principal lè kí o yẹn tó sọ̀rọ̀ yẹn ìgbéraga yẹn ti pọ̀ jù wọ́n sì ní ìgbéraga ní gbéra sánlẹ̀ wàláhì ọkùnrin yẹn kọ̀ mọ́ wọn ara rẹ̀ pé òun fa principal secondary school lòun fa torí pé àtúgbọ́dọ̀ tí àwọn ọ̀sọ́kúsọ tó wáyé mẹ́pọ̀ mọ́ kí ó jù ọ lọ mo ṣe kíní kan ṣé wọ́n tó ṣe pé ò ní tayọ sánáwì tó kàn bí o gbé kan náà ojú kan tó gbé kan náà ló gbé ń sọ gàdó ní tó rí ta ju bí tó rí náà lọ́mọ fira rẹ̀ kò tí ẹ sí ń tẹ̀ fira yín pé wàláhì. ẹ dákun gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá fèsì ẹranko ti dàpọ̀ méèyàn o gorilla náà ti yan mufti o wọ́n á máa fáwọn ara gorilla ń gbà mí o gbogbo wa náà ti wò ó sọ̀bẹ́ yóò bá wá fèsì fèèyàn ṣé ẹranko lè yóò máa fèsì fún ẹ dákun torí Ọlọ́run ẹ má fèsì fẹ́ranko o ìjọ́ tí èèyàn bá ti ń fèsì fẹ́ranko náà ti di ẹranko nu o ṣùgbọ́n mò ń gbọ́ pé wọ́n ní dòkítọ́rù lẹni tó sọ̀rọ̀ ìbọn èmi ò tí gbà AI ni torí èmi gbà pé dòkítọ́rù kò gbọ́dọ̀ máa sọ̀rọ̀ bíi ẹranko kò sì gbọ́dọ̀ máa sọ̀rọ̀ bíi gorilla so ẹ dákun tó bá wá jẹ́ pé èèyàn ní ń sọ èmi ò tí gbà pé èèyàn tó bá jẹ́ pé èèyàn ní ń sọ̀rọ̀ tọ̀ ẹ dákun ẹ bá wa verify ẹ dáadáa ṣé èèyàn ni AI ni gorilla ní ń sọ̀rọ̀ ẹ wo gọ́ọ̀bù wọn náà ni gorilla ní ń sọ̀rọ̀ ẹ dákun ẹ̀yin tí ẹ dá òtí àmọ́ bó bá sì jẹ́ èèyàn náà ẹ má fèsì o ẹ dákun kò sí sílẹ̀ sẹ́yìn ẹranko lè yóò máa dá lù